kí gbogbo ọmọ ọ̀nà ó ní ká mọ̀ gòkè àgbà sí ìdí rẹ̀ tí ó láàárọ̀ òṣèlú nípa ẹ̀fún ìwọ́n tó wá sọ òkè sí lọ́jọ́júmọ́ àní ní rẹ̀mọ́ lé bàbá tó bí ọlọ́mọ ọmọ afọ́tàbọ̀ ní kókun mọ́wọ́ ọdún ọdún màgbọ́n ayàyọ́ nìyí lé bàbá tí yẹn jíròwó ní ajímọ̀lẹ̀ ẹ̀sọ́ nìyí ẹ̀rí dádì mi ń dán bí góòlù lójoojúmọ́ àní nílùú bàbá tó bí wọn dánmọ́ ẹ̀rí olówó ìṣẹ̀báyé ni wọ́n fún ìbọn tó lówó dọ́là dé bàbá wọn ti ń nà òyìnbó wá kówó ọ̀hún dé ó di ìtẹrú tọmọ mo wá ní kékeré ìjẹ̀bú owó ní àgbà ìjẹ̀bú owó ní dúdú ìjẹ̀bú owó ní pupa ìjẹ̀bú owó ní ará ìjẹ̀bú owó ní góòtù ìjẹ̀bú owó ní wọn ní gbogbo ohun tí bẹ níjẹ̀bú pátápátá owó gangan wọn ní oníṣẹ́ ìrẹsì lọ́lá ẹlẹ́dùn ó dà kí n tọ́ mọ́ ọ̀nà náà wọ̀ ní gàgọ̀gọ̀ kí wọ́n mọ̀ ọ̀rọ̀ lórí ìrẹsì bẹ́ẹ̀ lórí ìjọ kọ́dákùn yẹyẹ ìlú ọmọ nínú wọ́n kì màmá mi náà kí n tọ́ mọ́ ọ̀nà Your Excellency yẹyẹ mo ní kẹ́ ẹ pẹ́ o ọjọ́ ọdún mo ní kẹ́ mọ́ ọjọ́ ńlọ ọ̀rẹ́ kẹlẹ́wà àti fọjọ́ kòkó dáhà bí èmi nítorí ìkọlù lójoojúmọ́ ẹlẹ́rìí ẹ̀yẹ ẹ̀yìn ọ̀dọ́ kan ó rọ̀ nípa ọjà mi sọ̀tọ́ ọmọ ṣe gbẹ̀dẹ́kẹ́ lókùn nílé ìrọ̀bà tó bí ọlọ́mọ ẹ̀yin ọmọ sẹ́yìn orò tí mo mi kíkan ọmọ sẹ́yìn orò tí mo mi kíkan ní ọ̀rọ̀ yẹn sì wọ́n gbogbo yín ọkọ̀ pẹ̀ èmi dúró títí tí àwọn mi ò tó sí mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò kúkú kábọ̀ àṣìlẹ̀ bàbá yín yan wọ́n ní kí lọ kúrò lẹ́lẹ́ wọ́n ní kí lọ lóka àkọ́bí ìjọ mo kún yẹn lẹ́lẹ́ tán mo roka àkọ́bí ìjọ ayédàpọ̀ Abíọ́dún mo ní kí àwọn fọ̀rọ̀ yàn nílé tẹ́ ẹ̀ mọ́ tẹ́ ẹ ṣe kàkà kí àwọn fọ̀rọ̀ yàn nílé di pẹlẹbẹlẹ gbélé lọ ó dẹlẹ́rẹ̀ kíní ẹlẹ́rẹ̀ kejì ẹ̀wò mo ní ẹ̀dá pé wọ́n fọ̀rọ̀ yàn nílé wọ́n ní lọ fún yẹn lẹ́bẹ̀ wọ́n ní àbẹ̀kẹ́ wọ́n ní lọ roka àkọ́bí ìjọ èmi fún yẹn lẹ́bẹ̀ tán